pè ọ́ nítorí pé Adélé la fi ọ́ jẹ ìwọ kọ́ ni oyè yìí tọ́ sí ọmọ tí oyè yìí tọ́ sí ó ti fẹsẹ̀ rẹ̀ rìn wọnú ìlú àwa dàbí mo ti bá sọ̀rọ̀ báyìí kó kúrò lórí àpèlè yìí ká mọ́mọ́ náà wọ Áfíríkà sì fi jọba. a tún gbé gbogbo ẹnu rẹ sọ̀hún ẹ ti tòjú bó ló sàmì lọ́wọ́ o kò sí baba ńlá ẹni tí ó bọ̀. wá gbọ́ mi Adélé kò sẹ́nikẹ́ni tí ò lè ṣàṣemáṣe n tó ṣẹlẹ̀ sọmọdé yìí kò ń ṣe nǹkan tó dùn mọ́ nínú wọ́n sì ti ṣetán láti mú ọwọ́ ẹ̀bẹ̀ wá ni ó di dandan ká gbà kó wá jọba lórí ìpèlè baba ńlá baba rẹ̀. Adélé o ìbá ní gbọ̀n yín nímọ̀ràn gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ẹ sì dákun ẹ jẹ́ kẹ́ni tí ọba tó sí ẹ jẹ́ kó gorí àpèrè babaláku bàbá rẹ̀. ìyá lóde ẹgbẹ́nu rẹ sáhùn báníjẹ ọtájà jùlù ẹ ti tòjé bó ló sà lọ́rùn ó kú baba lẹ́ni tí ó bọ̀. wá gbọ́ mi Adélé oyè yìí kò ń ṣe oyè tó tọ́ sí ọ bẹ́ẹ̀ bá sì kọ̀ tẹ́ bá ní ẹ̀ ní fi àfin sílẹ̀ Adélé ni wọ́n máa pè yín. ọtún ìyá lóde látòní lọ gẹ́gẹ́ bí àṣà àwọn bàbá mi tí ń sìn bẹ lọ́wọ́ mi mo rọ̀ yín méjèèjì lóye. ẹ wá gbọ́ èmi kan ọmọ ti ṣetán láti fi àfin ilẹ̀ Ìyálóde mo rí ọ náà. Adélé o mo lọ. ẹ̀yin aráàlú ayétòrò ẹ ti fọyẹ̀ yìí fọ́ mi lẹ́nu wo ta ni yóò wá padà sẹ́sẹ̀ àárọ̀ nípò ọba tẹ́ ti fi tọ́ mi lẹ́nu wò tí mo sì rí pé ipò ọládùn lẹ́wàá pé kí n kúrò nínú ipò ọlá irọ́ lẹ pa ń fojú yín kan màbo ẹ gbà pé ẹran tá a fà tó yí ní jẹ́ nọ́mọ̀ mò ń bọ̀ n ò tí ì dé.